gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà èèmọ̀ tún rèé o, gbogbo ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá èèmọ̀ tún rèé o, èèmọ̀ rèé o. Ọ̀rọ̀ yìí ò wá fẹ́ yé èmi mọ́, ọ̀rọ̀ yìí kò fẹ́ yé èmi mọ́ ní ìlú Yorùbá báyìí, ọ̀rọ̀ yìí ò fẹ́ yé mi mọ́. Ẹ wo arábìnrin tí ẹ̀ ń wò níwájú amóhùnmáwòrán yìí àti ọmọkùnrin tó wà ní ẹ̀gbẹ́ yìí. Arábìnrin yìí ló ké ìbòsí jáde, tó ké gbàǹjarè jáde, òun àti ọmọ ẹ̀. Wọ́n ní ọkọ àwọn ó lọ sí ibi iṣẹ́ kò padà wọlé mọ́ o. Ǹjẹ́ bo ni ọkọ ẹ ti ń ṣiṣẹ́? Irú iṣẹ́ wo ni ọkọ ẹ ń ṣe? Wọ́n ní iṣẹ́ security ni ọkọ òun ṣe. Kí ni orúkọ ọkọ ẹ̀yìn náà? Wọ́n ní orúkọ ọ̀gbẹ́ni yìí ń jẹ́ Jamiu. Jamiu ni ọkọ arábìnrin tẹ̀ ń wò lójú amóhùnmáwòrán yìí tó ń jẹ́ ọmọ ẹ̀ ló wà ní ẹ̀gbẹ́ yẹn. Wọ́n ní ṣàdédé ló lọ síbi iṣẹ́ tí kò padà wálé mọ́. Bí ìyàwó àtọmọ ṣe bẹ̀rẹ̀ sí ní wà nìyẹn. Nígbà tí wọ́n dé ibi iṣẹ́, wọ́n bá oúnjẹ tó wá gbà lọ́wọ́ ìyàwó ẹ̀ ní nǹkan bíi aago 12 ọ̀sán gẹ́gẹ́ bí ìyàwó ẹ̀ ṣe sọ. Ẹ sì máa gbọ́rọ̀ lẹ́nu ìyàwó ẹ̀, ẹ dẹ̀ máa gbọ́rọ̀ lẹ́nu ọmọ ẹ̀ náà, ẹ dẹ̀ tó máa gbọ́rọ̀ lẹ́nu bí àǹtí ẹ̀ ní àbábúrò ẹ̀ ní, I don't know, ẹ máa gbọ́rọ̀ lẹ́nu àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Ǹjẹ́ bó lárákùnrin yìí ti ń ṣiṣẹ́? Wọ́n ní nínú ọgbà bàbá wa Olúṣẹ́gun Ọbásanjọ́, nínú oko wọn, nínú ọgbà wọn ni arákùnrin yìí ti ń ṣiṣẹ́. Wọ́n ní àwọn méjì ni wọ́n ń ṣiṣẹ́ níbẹ̀. Arákùnrin kejì kò kí ń wá sí ibi iṣẹ́ ní gbogbo ìgbà. Jamiu yìí nìkan òun ló máa ń ṣiṣẹ́ bíi akúra. Ẹ wò bí, ẹ má jẹ́ kí n dónà pẹnu, ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jù kó má dàbí ẹni wípé àbí èmi ni nǹkan ṣẹlẹ̀ sí ni, àbí ṣé mo wà ń bẹ̀ nígbà tí nǹkan ṣẹlẹ̀. Ẹ̀yin Yorùbá lẹ́bọ̀ ẹni ẹnu oníkan láti ń gbọ́ pọ̀n, bẹ́ẹ̀ ni ẹ tún sọ pé ẹnu ọlọ́fà láti ń gbọ́ pé mo ta. Ẹ wá gbọ́ látẹnu arábìnrin bóyá àǹtí ẹ̀ ni àbí àbúrò ẹ̀, lẹ́yìn náà kẹ́ wá gbọ́ ní ẹnu ọmọ ẹ̀, so kẹ́ wá gbọ́ gbogbo kúlẹ̀kúlẹ̀ lẹ́nu ìyàwó náà. Ìṣẹ̀lẹ̀ ní ìlú Abẹ́òkúta ní Alámàlà side. Gbogbo ẹ̀yin tó bá mọ Abẹ́òkúta dáadáa ní Alámàlà ní Randa side, ibẹ̀ ni ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ tó ń pè ní Alámàlà. Ẹ jẹ́ ká kọ́ gbọ́rọ̀ lẹ́nu àǹtí ẹ̀ náà. Ṣé wọ́n jẹ́ kẹ́ rí fídíò ní àná? Ìyá àwọn ọlọ́pàá náà. Okay, bọ̀dá ló jẹ́ sí àbúrò ni. Ọmọ ẹ̀ ló ń sọ̀rọ̀ yẹn o, ọmọ ẹ̀ lẹ́ ń gbóhùn ẹ̀yẹn sìn. Ẹ máa gbọ́ bí ọmọ yẹn náà ṣe máa ṣe àlàyé. Ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ dáadáa. Olúwa gbé bùkà, wọn ò rí lágbájá o. Ìyẹn ní àárọ̀ ọjọ́ flight yẹn. Mi ò rí lágbájá o ní ìyá ẹni tó bá jẹ́ ìyá tèmi ló wá wá ìpèjà. Òun bá a gbà fún ìgbà tó dẹ̀ débi. Wọ́n náà fẹ́ wá gbà fún pé ókè o káwọn máa gbé kúlà oúnjẹ wọn lọ. Ìgbà tó máa wọnú ibi tí wọ́n máa ń sùn. Wọ́n rí báàgì rẹ̀ tí ID card wọn wà nínú ẹ̀. Wọ́n rí bàtà, wọ́n rí fóònù lọ́rùn lọ́tọ̀. Oúnjẹ àjẹkù tó ń jẹkù lọ́wọ́. Wọ́n bá a ní inú kúlà nínú ọ́fíìsì. Lọ́fàgbà àti ló ṣẹlẹ̀ láti padà sí lọ́dọ̀ pé gbàǹjarè fáwọn aráàlú. Ṣé ti gbọ́? Gbogbo bá ṣe ń rìn tó, bàbá Káyọ̀dé wọn ò tara jẹ́ o. Èèyàn ló sọnù kékeré ṣe wúrẹ́. Gbogbo àwọn ẹ̀nà ti bá a fọ́ inú igbó. Ìgbà yẹn lọ́jọ́ yẹn náà, wọ́n sọ pé ká má wọ inú ọgbà Ọbásanjọ́. Lóòótọ́ dẹ̀ rí kò sẹ́ni tó lè wọ ọgbà Ọbásanjọ́ láì gba àṣẹ lọ́wọ́ ẹni tó ń ṣọ́ ibẹ̀. Lóní Ọlọ́run àti fojú kan bàbá Káyọ̀dé o. Ọmọ Nàìjíríà jọ kan ṣàánú wa o. Ààrẹ láwa o. Ọmọ Nàìjíríà ẹjọ́ tó lọ ẹ. Ṣé rí bàbá Káyọ̀dé tí wọ́n ń sọ yẹn? Òun ni ọ̀gá fún Jamiu
tí wọ́n jọ ń ṣiṣẹ́ nínú ọgbà ẹ ṣe mọ̀ pé tí wọ́n bá gba àwọn èèyàn tó pọ̀ sínú ọgbà èèyàn kan náà ló máa jẹ́ bí olórí wọn bàbá Káyọ̀dé yẹn òun ni ó jẹ́ ọ̀gá sí Jamiu so òun náà sọ pé kò kí ń wá síbi iṣẹ́ Jamiu yẹn nìkan ló máa ń ṣiṣẹ́ ní gbogbo ìgbà so bí Jamiu yẹn ṣe wá disappear nínú ọgbà òun ni ó sì ń ya gbogbo àwọn ará bẹ̀yẹn lẹ́nu títí kan ìyàwó àtọmọ àtẹbí àtará àti gbogbo ará àdúgbò ó sì ń yà wọ́n lẹ́nu and wọ́n dẹ̀ tún wá rìpọ́tù fọlọ́pàá ọlọ́pàá ò tún wá ṣiṣẹ́ wọn bí iṣẹ́ ẹjọ́ níbo lọ́rọ̀ Nàìjíríà ń lọ ẹnu tí ń kun àwọn ọlọ́pàá jù báyìí torí Ọlọ́run ẹnu tí ń kun àwọn ọlọ́pàá jù ẹ wò kó má dẹ̀bẹ̀ ni pé ẹni mi lẹ̀ tún gbọ́ ó yá ẹja máa gbọ́ lọ. ìṣàánú wa bàbá Káyọ̀dé àti Bádé Alámọ̀lá tẹ̀gbọ́n tàbúrò ni wọn kò dẹ̀ sí ní tá a fẹ́ ṣe Bádé Akímù yìí tá a bá máa mú bàbá Káyọ̀dé Bádé Akímù tún máa lọ gbà lórí pé kí ni ọjọ́ tó ṣẹlẹ̀ yẹn wọ́n lọ sí Sábó lọ́lọ́pàá ní police station wọ́n dìde ní bàbá Káyọ̀dé kalẹ̀ tó jẹ́ pọ́jọ́ ń ṣiṣẹ́ níbí báyìí baálẹ̀ tún lọ ó lọ gbà ìpè ní ibi tí wọ́n ti ń ṣiṣẹ́ yẹn náà ta ló máa ṣọ́ bẹ̀ ìgbà tí bàbá tèmi sọnù ẹ̀rọ anybody bàbá mi kò sáìn tó fi kún mi iṣẹ́ ẹ̀yìn dẹ̀ wá sí iṣẹ́ ẹ̀dẹ̀ bá sáìn ta ló máa tẹ́ bá tún máa rògbòdò ọ̀rọ̀ ibi tí wọ́n ti jọ ń sáìn bọ̀ látọjọ́ ẹ̀ tó máa ń sáìn tó bá wọṣẹ́ tó bá lè fẹ́ kó náà máa tún sáìn tó bá ti ibi tó ti ń sáìn bọ̀ látijọ́ ìsìnkẹ́sọ̀ wọn ó yàtọ̀ àárọ̀ ọjọ́ yẹn tí wọ́n bá kú tí bàbá yẹn wá láò tó sáré wá sáìn tó ní kò sóbi iṣẹ́ ní alẹ́jọ́ yẹn mọ́jú kò tí ì rí pé dáàdì mi sáìn ó lè bá wọn sáìn signation yẹn dẹ́ni ó ti yàtọ̀ síra wọn sí signation tó ń sáìn bọ̀ tẹ́lẹ̀ òun ló bá wọn sáìn pé wọ́n ti bá wọn sáìn ibi iṣẹ́ ẹgbọ́ o. ẹ bá wọn wá kọfí. ẹ̀yin lólùfẹ́ mi ìṣẹ̀lẹ̀ kan ló ṣe. ṣe ẹ gbọ́ àárín yẹn dáadáa mo fẹ́ jẹ́ kí àárín yẹn kó yé yín dáadáa nǹkan ń ṣẹlẹ̀ nílùú Nàìjíríà o nǹkan ń ṣẹlẹ̀ nílùú wa o ẹ gbọ́ bí ọmọ máa yẹn ṣe àlàyé ó ní lẹ́yìn ìgbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ ó ní wọ́n dìde bàbá Káyọ̀dé yẹn ó ní ẹ̀gbọ́n bàbá Káyọ̀dé yẹn kẹ̀dẹ̀ ní baálẹ̀ ni ní Alámọ̀lá ńbẹ̀ yẹn ó lọ gbàálẹ̀ ní ọgbà police station pé tí wọn ò bá lọ gba bàbá Káyọ̀dé lẹ̀ ta ló fẹ́ máa ṣọ́ ibẹ̀ yẹn odindi èèyàn dẹ̀ sọnù ṣíṣọ́ yẹn òun lẹ́yìn wà consign odindi ẹ̀mí tó sọnù kò kàn yín ẹ̀ṣẹ̀ yẹn lé ní èjì ọmọ yẹn tó wá ṣàlàyé wípé ibi tó yẹ kí dádì òun sáyẹ̀nsì bàbá Káyọ̀dé yẹn ló bá sáyìn kò dé lọ rìpọ́ọ̀tù wípé èèyàn sọnù ọ̀ǹtì tí ọ̀rọ̀ di ariwo ṣe rí pé ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́ ṣé kò ṣe pé ó ti fi ẹsẹ̀ méjèèjì tìrò báyìí bí èmi ṣe ń wò according to ẹ̀yin lólùfẹ́ mi ẹ̀yin náà lè fi èrò ọkàn yín hàn lábẹ́ comment section ṣe rí bí ọ̀rọ̀ ọmọ yẹn gangan ibẹ̀ gangan ni ọ̀rọ̀ kì í sí báwo lo ṣe ní gut láti máa bá èèyàn sáìn láì mọ whereabout ẹni yẹn láì dẹ̀ béèrè fún láì dẹ̀ wá ó dẹ̀ mọ̀ pé ẹni yìí ló máa ń wà níbi iṣẹ́ ní gbogbo ìgbà tó yẹ pé ìwọ máa ń give excuse tó o máa ń lọ tó bá máa padà dé wá ní à o fẹ́ lọ mú nǹkan lé o gbàgbé sùn ni o fẹ́ lọ jẹun o gbàgbé sùn ni wàá give excuse ẹni yìí ló kàn ń jẹ́ kó máa ṣiṣẹ́ tiẹ̀ mọ́ṣẹ́ ti tiẹ̀ wọ́n ló dé stage gangan ẹni yìí ti ń complain pé òun fẹ́ fi iṣẹ́ yìí lẹ̀ pé wàhálà iṣẹ́ yìí gan ti pọ̀ jù but ibi tí concern tèmi wà òun ni pé tí bàbá Káyọ̀dé yóò bá mọ̀ nípa bí máa yìí ṣe miss báwo ni o ṣe máa báyàn sáìn ẹni tó mọ̀ ó yẹ kó sáìn kò sáìn ó dẹ̀ ń bá sáìn bóyá kò ń ṣe ẹ̀kan kò ń ṣe méjì kò kì í ṣe mẹ́ta wọ́n ní gbogbo ìgbà tó yẹ kó lọ report wọ́n nígbà tó tún di ariwo gan wọ́n ló sọ pé DPO ń bọ̀ nígbà tí pé àtẹ̀yìnwá àtẹ̀yìnbọ̀ DPO gan tún yọjú ẹni ló lè fẹ́ mi mo fẹ́ kẹ́ ẹ de àárín yẹn dáadáa kí lẹ̀yin rí sí àárín yẹn kọ́lọ́fíkọ́ wà láàrin yẹn wọ́n dẹ̀ sọ wípé wọ́n fẹ́ ya wọnú ọgbà yẹn kọ́ máa lọ wá máa yìí but wọ́n tún ní wọn ò gbọ́dọ̀ ya wọnú ọgbà pé tọ́ọ̀bà gba àṣẹ wọn ò gbọ́dọ̀ wọnú ọgbà odindi èèyàn dẹ̀ sọnù sínú ọgbà ẹ̀dẹ̀ ní wọn ò gbọ́dọ̀ wọnú ọgbà ẹjọ́ irú ìlú wo la wà yìí ná ó yẹ jẹ́ pé ojoojúmọ́ oríṣiríṣi àwọn ajínigbé àwọn ajínipa òun la kàn ń gbọ́ nínú Nàìjíríà ìlú yẹn wá dàbí ìlú tí ò lò lórí ìlú yẹn dàbí ìlú tí ò sì security mọ́ ẹ ti rí kéèyàn wà níbi iṣẹ́ kó dẹ̀ tún disappear kó má dẹ̀ ṣe káràmásìkì kankan
ìlú Nàìjíríà yìí ti wá di ìlú bẹ̀rù. Ẹ jẹ́ gbọ́rọ̀ lẹ́nu ìyàwó ẹ̀, ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí ìyàwó náà tó máa sọ. Ṣẹlẹ̀ ní agbègbè òpópónà Ayétòrò road ní ibi tí a wà yìí, wọ́n ń pè bẹ̀ ní Alámàlà nílùú Abẹ́òkúta. Ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ níbi ọgbà kan tó jẹ́ ọgbà bàbá wa olóyè Olúṣẹ́gun Àrẹ̀mú Ọbásanjọ́. Ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ láti bí ẹnu ọjọ́ mẹ́ta kan sẹ́yìn, tó sì jẹ́ pé ìṣẹ̀lẹ̀ tí ó mú tí wọ́n ń wá ọ̀gbẹ́ni kan ni. Ọ̀gbẹ́ni náà ni wọ́n ń pè ní Jamiu Adéṣọlá. Ọ̀gbẹ́ni Jamiu Adéṣọlá tí wọ́n ń wá yìí ló wá bẹ̀rẹ̀ sí kọ gbogbo àwọn èèyàn lóminú bí ọ̀gbẹ́ni náà bó ṣe di pé ó pòórá. Géńdé ọkùnrin ni tí ó ti lé ní 40 ọdún. Géńdé ọkùnrin tó ti lé lógójì ọdún ni, àmọ́ tí ó sì jẹ́ ìlú tí ó ní baálẹ̀. Àmọ́ títí di àkókò yìí ni a ṣì ń wá Jamiu Adéṣọlá. Tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ, a máa gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ẹni tó jẹ́ ìyàwó ẹni tá à ń wá yìí, ìyẹn ọ̀gbẹ́ni Jamiu Adéṣọlá. Gbogbo bí tí ẹ bá ti ń darapọ̀ mọ́ ojú òpó yìí, ẹ máa bá wa mú pósìtì, ẹ máa bá wa pín, ẹ bá wa share torí Ọlọ́run. Ẹ ò ní sọnù, a ò ní sọkọnù, a ò ní sọyánù, a ò ní sọ ẹbí nù, a ò ní sọ ara nù. Ìṣẹ̀lẹ̀ aburú kò ní ṣẹlẹ̀ sí wa o. Àjálù aburú ò ní jálù wá. Ìṣẹ̀lẹ̀ tó jẹ́ wípé ó ń gbomi lójú gbogbo èèyàn, òun ni ìṣẹ̀lẹ̀ tí kò dáa gbà, òun ni ìṣẹ̀lẹ̀ yìí tí ó mú tí a ò tí ì fi rí ọ̀gbẹ́ni géńdékùnrin Jamiu Adéṣọlá títí di àkókò yìí, tó dẹ̀ jẹ́ pé wọ́n ń sọ wípé láti ìlú Ọ̀fà òun ni wọ́n ti wá. A ò ní kú sóko ìwá nǹkan jẹ o. Ihun tí wọ́n máa jẹ òun náà ni wọ́n wá bí agbègbè yìí, bí ó tilẹ̀ jẹ́ wípé màmá tó jẹ́ màmá wọn náà ló pè wọ́n pé ibi tẹ́ ẹ wà yẹn, ẹ máa bọ̀ ń bì báyìí, ẹ máa bọ̀ lápá àṣálẹ́ ń bì báyìí, tí wọ́n tún wá dé tó wá jẹ́ pé ibi tí ọ̀gbẹ́ni náà tó wá tún ń ṣọ́ nínú ọgbà, ó pẹ̀lú ìkan lára àwọn tó jẹ́ pé wọ́n ń ṣọ́ inú ọgbà yìí. Wọ́n ní ẹ̀rọ amúnáwá transformer kan ó wà nínú ọgbà yìí. Ohun tá a gbọ́ ni pé ẹ̀rọ transformer náà nígbà kan rí wọ́n ti mú cable transformer ọ̀hún, tí wọ́n ti mú cable ọ̀hún náà tí wọ́n ti gbé lọ. Àmọ́ ìmí ti wà bẹ́ẹ̀, wọ́n ti ṣe míì sí, ṣùgbọ́n ọ̀gbẹ́ni ní kọ́kọ́ ló ń ṣiṣẹ́ níbí yìí. Àtòun àti ẹnìkan náà ni wọ́n jọ ń ṣe. Ṣùgbọ́n já gbọ́ látẹnu ìyàwó ẹ̀ náà, madam. Ẹ lólùfẹ́ mi, kó tó di pé mo gbọ́ fọ́ìsì ti ìyàwó, ẹ jọ̀ọ́ bẹ́ẹ̀mi náà ṣe máa ń bẹ̀yìn, ẹ gbọ́ bí interview yẹn náà ṣe bẹ gbogbo ọmọ Nàìjíríà pé kán jọ kán share fídíò yẹn, because a mọ ibi tí ìrànlọ́wọ́ ti lè dìde wá. Ẹ jọ̀ọ́ ẹ bá wa share fídíò yìí, ẹ bá wa share fídíò yìí kó go viral. Ẹ jọ̀ọ́ ìlú Nàìjíríà ti wá di ìlú bẹ̀rù báyìí. Ìlú Nàìjíríà ti wá di ìlú tó jẹ́ pé tó o bá sùn báyìí àfi kó yá la ojú kan o, torí tó o bá di gbogbo ojú anything can happen. Níbo là ń bá ìlú Nàìjíríà lọ? Ẹ jọ̀ọ́ ẹ bá wa share fídíò yìí fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ ti subscribe. Ẹ jọ̀ọ́ ẹ bá wa subscribe. Ẹ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ìyàwó. Síbẹ̀ lè sọ̀rọ̀ sókè. Bẹ́ẹ̀ni sá. Báwo ló ṣe ṣẹlẹ̀? Ṣé ẹ ṣe mo dúpẹ́ o, ẹ̀mí tẹnu tó bí ọwọ́. Dédé aago 11 kọjá ìṣẹ́jú 15 ìjọ ìtọ́jú ọkọ̀ mi wá bí ó ṣe ṣe. Bí wọ́n ṣe dé, wọ́n ní ìyá Mariam sábà mi páàkì oúnjẹ. Bàbá Káyọ̀dé ò ti ṣe ní ibi iṣẹ́, àwọn òde ti ṣiṣẹ́ síbẹ̀. Wọ́n ní bàbá Káyọ̀dé. Ọ̀gá àwọn bàbá Fẹ́mi. Ṣé wọ́n jọ ń ṣiṣẹ́? Wọ́n jọ ń ṣiṣẹ́ ni. Iṣẹ́ wo ni wọ́n jọ ń ṣe? Iṣẹ́ security ni wọ́n jọ ń ṣe. Bàbá Yẹmí Olúwafẹ́mi. Ìyẹn bàbá Káyọ̀dé yẹn ni bàbá Yẹmí Olúwafẹ́mi. Lẹ́yìn àwọn àtọkọ ìjọ ń ṣiṣẹ́ security. Mo dẹ̀ gbé oúnjẹ yẹn fún wọn, wọ́n dẹ̀ gbé oúnjẹ wá sí iṣẹ́. Mo ò dúró oúnjẹ náà wọ́n nítorí kò sí èèyàn lẹ́nu iṣẹ́. Bí bàbá Káyọ̀dé sì máa ń ṣe nìyẹn. Aago 12 ọjọ́ ìlọ́kọ̀ mi wà gbóúnjẹ, bí bàbá Káyọ̀dé ló ti dé ibi iṣẹ́. Ibi tí ọkọ mi ti ń jẹ lọ́wọ́, ìṣẹ̀lẹ̀ yẹn ti bá a. Nígbà mo rí pẹ́lẹ́ mọ́ after 6 mi ò rí ọkọ mi lọ́kọ mi rí báyìí, mo mú fóònù, mo pe aago rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta mi ò rí èèyàn gbé. Ẹlẹ́ẹ̀kẹrin tí wàá gbé ọkùnrin kan tó náà bá wọn ṣiṣẹ́ òun ló gbé. Ó ní àbá Mariam sí iṣẹ́, ó ní àbá Mariam wá, ó lóun àmọ́ òun fóònù wọn lẹ̀, Mariam bọ̀. Ó ní òun ò mọ ibi tí wọ́n wà. Wọ́n wà lórí fóònù wọn lẹ̀. Tó túmọ̀ sí pé ó rí fóònù wọn nú ọgbà. Tí yẹn fi dájú wípé wọ́n wá sínú ọgbà. Kí ló ń jẹ́ wà bẹ́ẹ̀? Láti wá gba fún yẹn, dé inú ọgbà, mo gba fún yẹn lọ́gbà báyìí. Ó lò ní òkú wọn. Ó dá ọmọ kúlà tí wọ́n fi gbóúnjẹ wá ẹ̀jẹ̀ tó gbé wọ inú ọgbà wọn. Mo bá kúlà, mo gbóúnjẹ nínú ẹ̀ pẹ̀lú báàgì láyìíká ìfọ̀n wà lẹ̀
tí ID card wà ń bẹ̀. Mo lè délé ẹni òun fún tèmi lọ́wọ́ pé Abakáyọ̀dé. Hello Abakáyọ̀dé sọ́yà sí àgbéra ẹ̀jọ̀ sí mọ́rin ní náà jù. Mi ò rí lè 7:30 to 8. Ẹ̀yin ń sọ fẹ́yìn pé mo fẹ́ lọ bìkan lóní ṣàṣà. Gbogbo ní ṣàṣà lọ. Gbogbo yẹn láwọn ò fẹ́ lọ bìkan lóní ṣàṣà. Kò gbọdọ̀ wọ bàtà, kò gbé báàgì, kò mú fóònù. Pẹ̀lú fóònù ẹ̀. Bẹ́ẹ̀ gbogbo ní ṣàṣà lọ. Ìjọ ọlọ́mọ jẹ̀dá ló pé àkóyọ ya àwọn èèyàn kò sán lórí mi. Gbogbo yẹn láwọn ò ẹni tó ń jẹ́ bẹ́ẹ̀. Ẹ̀yin olùfẹ́ mi, ṣé ẹ ti rí ibi tí mo ti sọ pé mo suspect bàbá Káyọ̀dé yẹn? Ìyàwó ẹ̀ nígbà tó ń bi léèrè, ó ló sọ pé òun fẹ́ lọ sí ibì kan ní oníṣàṣà. Ẹni tó wà níbi iṣẹ́, ó fẹ́ kúrò níbi iṣẹ́, ó fẹ́ máa tún lọ síbì kan. Ó possible pé ìbẹ̀lẹ̀ ni ẹ máa fẹ́ gbà lọ sílé. Ó wọ bàtà. So possible. Báàgì tó gbé lọ síbi iṣẹ́, ó gbé. So possible. Kúlà kí ó lọ fi gbóúnjẹ nílé lọ́dọ̀ ìyàwó ẹ̀, ó sì wà ńlẹ̀lẹ̀ ńbẹ̀, ó gbé. So possible kéèyàn jọ lọ because ibi tẹ́ni yẹn ń sọ pé ẹni yẹn ń lọ ó tún jìnnà síbi iṣẹ́ díẹ̀ o. Ṣé ẹsẹ̀ lásán lẹni yẹn máa fi rìn lọ? Kò tún ní gbé báàgì ẹ̀, kò tún ní mú fóònù ẹ̀, kò dẹ̀ tún ní páàkì kúlà tó fi jẹun àtóúnjẹ tó jẹ kù nínú ẹ̀. Àná ẹ jẹ́ ká ti ibi ìṣáná kíyèsí ogun, ẹ jẹ́ ká ti ibi ìṣáná kíyèsí ogun. Bàbá Káyọ̀dé yẹn ó ní ẹjọ́ jẹ́, ẹ jẹ́ ká ti ibi ìṣáná kíyèsí ogun. Ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ má jẹ́ ká dákẹ́ lórí ọ̀rọ̀ yìí. Ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ jẹ́ ká dìde sí ọ̀rọ̀ yìí. Wọ́n ní kú tó ń pa ojúgbẹ ni òwe ló ń pa fún ni. Ṣé ẹ ti rí nǹkan tá a ṣe ń jà fún justice? Ṣé ẹ ti rí? Because tá a bá dákẹ́ tara wa máa bá wa dákẹ́. Tá a bá ti dákẹ́ tara wa ó máa bá wa dákẹ́. Ẹ rí i pé ojoojúmọ́ ni ìwà ọ̀daràn fi ń peléke sí nílẹ̀ Nàìjíríà especially nílẹ̀ Yorùbá. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ bá wa dìde sọ̀rọ̀ yìí. DPO Eléwéran, ASP Eléwéran, AIG gbogbo ẹ jọ̀ọ́ ẹ bá wa dá sọ̀rọ̀ yìí. Kíní yìí gbọ́dọ̀ stop. Ìjọ wo la fẹ́ máa ṣe kíní ìdá? Kó ẹ pé téèyàn bá jáde tí ò bá tí ì wọlé ọkọ̀ aráalé ò ní balẹ̀. Nàìjíríà ti wá di pé tó o bá jáde ń sìn yìí 50-50 ni. O lè padà wọlé, o lè má padà wọlé mọ́. Nílùú tá a dẹ̀ sọ pé ó lọ́ba tó níjòyè tá a ní olórí. Tí wọ́n eléyìí dẹ̀ ìṣẹ̀lẹ̀ àná ó ti ń kù díẹ̀ káàtó. Ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ dìde. Ẹ̀yin yóò tún Nàìjíríà ẹ dìde. Kí ni ìtì ń pọ̀ ju? Ẹ jẹ́ àtúmọ̀ gbọ́ lọ. Wọ́n mú agbowó kú èèyàn pé. Kí ni ìtì ń pọ̀ ju o? Káwọn ọ̀gá wọn láyé tòrò tó wá dé wọn pé Abakáyọ̀dé òun mọ ọ̀rọ̀ yìí ní ọ̀ràn. Ọwọ́ pé Abakáyọ̀dé ni Abakáyọ̀dé tó dé. Wọ́n ṣàṣìyàn olówó wá bíṣẹ́. Ọ̀gá wọn ni ó wá bíṣẹ́ kò lọ sí mọ bó ṣe jáde. Tó fi wá di kó bọ́ bàtà kó fi fún ọ̀kadà orí báàgì kan. Ọ̀gá wọn béèrè lọ́wọ́ bàbá Káyọ̀dé kí wọ́n jọ ìṣiṣẹ́ yẹn. Táíwò ó béèrè báyìí. Débò ló ṣe jẹ́. Àṣà mo pẹ́ ní tó jẹ́ mọ̀mọ́ fún mi. Ẹ̀ló tẹ̀bá mi yàgbà mi rá mọ́ láwọn òkè ìdìbò sí ọkọ mi ó lọ kún mọ́jà tó fún mi. Yóò dágbé kó tó kúrò ní kó sọ̀dọ̀ fún wa ìlú ló bá ìdí lẹ́yìn. Màmá ẹ máa bọ̀. Bí yóò bá dágbé fún mi tó bá ìdí ọ̀dọ̀ wọn, á ní màmá yàgbà mi kìyà Miriam. Màá jẹ́ kìyà Miriam ọkùnrin wà nígbà yìí ló bá yìí. Ọmọ ìjáde lọ máa ń pè ní mo ti kúrò ní iṣẹ́ o. Ọkọ̀ mi pè mo lè kọ́ sí. Mo pe Abakáyọ̀dé ló wà bíṣẹ́. Abakáyọ̀dé ò wá bíṣẹ́ tó kọ Nàìjíríà gbà ní bí Abakáyọ̀dé sì máa ṣe. Ọkàn gbowó Ọbásanjọ́ ni. Bí aago mélòó ni tẹ bá rántí bí ọwọ́ aago mélòó ni ìgbà yẹn tí ẹ rí pé bóyá ìṣẹ̀lẹ̀ yẹn tó dàbí kó ṣẹ. Bí àsìkò tó wá gbóúnjẹ ní bóyá bí òun bí 12 yẹn tọkọ mi ń jẹ lọ́wọ́. Mo bá oúnjẹ tó jẹ kù mo bá nínú kúlà. Ẹ bá nínú kúlà ní iṣẹ́. Mo bá nínú kúlà. Ìdí oúnjẹ náà ti kidnap ẹ. Àwọn nìkan ni wọ́n máa ń wà níbi iṣẹ́ ni. Àwọn méjì náà gbà sí àwọn nìkan ní ṣiṣẹ́. Ṣé ti gbọ́? Abakáyọ̀dé kì í wà. Ìdí oúnjẹ náà ti kidnap ẹ. Ọkàn wà láàárọ̀ kan wá ṣáà. A ń wá láti wá ṣáà. Bẹ́ẹ̀ Abakáyọ̀dé rí fóònù ọkọ mi ni. A mú wá gbé gbogbo nǹkan ẹ̀ pamọ́. A lọ sí fóònù iṣẹ́. Àmọ́ lòun jẹ́ kó rí. Gbogbo dídá ń gbọ́ ni pé bóyá ó mú nǹkan ọkọ mi mú nǹkan. Ẹni tó jẹ́ àmọ́ fún mi wá pé ìjọ tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀. Abakáyọ̀dé sọ̀sẹ̀ lọ́mọ táwọn wá ìsọ̀sẹ̀ pẹ̀yìn ẹ̀yìn lẹ́mú débi sọ̀sẹ̀. Ẹ pé àwọn security ẹ bá wa dà wọ́n sínú igbó kán bá wá ọmọ yìí. Abakáyọ̀dé ni kò sí kéde àbí kò lọ police station kò ń dé. Lẹ́tà náà pé
ọ̀gá sí mo wọn ni. sọ fẹ́ ní bọ́ọ̀dì lẹ́yìn ọ̀gá táwọn nìkan ló gbọ́. ṣe ti gbọ́. bàbá rẹ̀ sọ fẹ́ ní bọ́ọ̀dì. máa yẹn mọ̀ nǹkan kan pa ẹ̀. mo lọ́mọ ó lè di oníyà. ọmọ nàìjíríà gbà mí láti jẹ́ àrùn mi fojú kó pọ̀ mí. ìyá oníjẹ ọmọ nàìjíríà gbà mí o wọ́n ti yà jẹ́ mí o. bàbá yẹn adé fẹ́ ló fẹ́ fọwọ́ lágbá mi lójú kó ṣàánú mi. ọmọ nàìjíríà ṣàánú mi o. bẹ́ẹ̀ ni mo ti bàbá fún ọmọ mi kọ́ mọ́ sókò fún mi o. ẹ ọmọ nàìjíríà ẹ gbọ́ bí arábìnrin ṣe ń sunkún lágbára Èdùmàrè ìjáde ìwọlé kò ní jẹ́ tẹnìkọ̀ọ̀kan ojú tó ń wò mí lágbára Èdùmàrè gbogbo ojú tó ń wò mí ìwọ ọkùnrin ìyàwó ò ní jáde àìwọlé ọmọ ò ní jáde àìwọlé lágbára Èdùmàrè ìwọ ọkùnrin aya ò ní jáde àìwọlé bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ ni ọmọ yín ò ní jáde àìwọlé padà lágbára Èdùmàrè ṣé ẹ ti rí pé ìlú Nàìjíríà ó ti wá di ìlú ìbẹ̀rù báyìí ó ti wá di ìlú kólórí ṣọ́ orí kọ́lọ́mọ ṣọ́ ọmọ kó nírìn kó ṣọ́ ìrìn ẹsẹ̀ tó bá yẹ pé ilé ẹjọ́ ni máa yí lọ sí àní bóyá nǹkan tó dún wá òun ló ojú rí ibi iṣẹ́ ló lọ o ibi iṣẹ́ ló wà o ó dá mi lójú pé ibi iṣẹ́ ni wọ́n ti jí Jamiu gbé ọ̀gbẹ́ni Jamiu yìí ibi iṣẹ́ ni wọ́n ti jí gbé bàbá Káyọ̀dé tọ́dẹ̀ ń tẹnu mọ́ bàbá Káyọ̀dé yìí ó mọ̀ ń pa bí wọ́n ṣe jí Jamiu gbé tí wọ́n bá tọpinpin dáadáa because tí kò bá jẹ́ bẹ́ẹ̀ báwo ló dín dín èèyàn ṣe máa sọnù tí ìwọ ẹ̀gbọ́n ẹ̀ tó jẹ́ baálẹ̀ tó tún máa lọ gbálẹ̀ ní station tó máa sọ pé kò sẹ́ni tó máa dúró síbi iṣẹ́ ṣé mi iṣẹ́ ò gùn ju ẹ̀mí èèyàn lọ ni ṣé ẹ̀mí iṣẹ́ kò gùn ju ẹ̀mí èèyàn lọ ṣé tó bá jẹ́ pé àbúrò tiẹ̀ ìwọ baálẹ̀ yẹn tó bá jẹ́ pé àbúrò ti tiẹ̀ òun ni wọ́n jí gbé irú bàbá Káyọ̀dé yẹn òun ni wọ́n jí gbé tó wá arrest Jamiu ṣé o máa lọ gbà sílẹ̀ ṣé o máa lọ gba Jamiu sílẹ̀ ní police station o máa sọ wípé ibi iṣẹ́ ò gbọdọ̀ wà ní òfo ìwọ baálẹ̀ ni mo bá wí o mi ò mọ age ẹ and I don't want to know your age because ìgbà mi wà tó yẹ pé àwọn àgbàlagbà mi wà tó yẹ pé wọn ò dánú àwọn àgbàlagbà mi wà tó yẹ pé wọn máa ń ṣe láńgbáláńgbá àgbàlagbà mi wà tó yẹ pé wọn ò ní làákàyè because tó bá jẹ́ wípé àgbà tó dánú tó fi ọ̀rọ̀ ṣírò ara ẹ̀ wò tó fi wò pé tó bá jẹ́ pé ọmọ mi ló sọnù ṣé máa sọ wípé kẹlòmíì tuntun máa lọ ṣọ́ ibi iṣẹ́ no ẹ jẹ́ ká rí sí sọ̀rọ̀ yìí ẹ pera yín ní baálẹ̀ ẹ dẹ̀ ń jẹ́ baálẹ̀ lé gbogbo àwọn tó wà ní agbègbè yẹn ní orí ọwọ́ yín ni ẹ̀mí gbogbo wọn wà ọwọ́ yín ni àlàáfíà gbogbo wọn wà tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí ẹnìkan nu wọn ẹ̀yin ló yẹ kẹ́ ẹ dìde irú bọ́n ṣe ń sọ wípé wọ́n ń dúró ti ọ̀gá ọlọ́pàá pé kọ́gá ọlọ́pàá dé yẹn ó yẹ kẹ́yìn kan ti pàṣẹ fún wọn pé àṣebálẹ̀ ẹ wọnú oko Ọbásanjọ́ anything tó bá ṣẹlẹ̀ mo máa dúró fún yín ẹ wá máa yí lọ instead kẹ́ ẹ ṣe yẹn ẹ ṣe wọ́n tún detain àbúrò yín láti fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ẹ tún lọ gbà sílẹ̀ pé kò sẹ́ni tó máa wà níbi iṣẹ́ tó mínì pé ibi iṣẹ́ yẹn ó wà important ju ẹ̀mí tó sọnù lọ kí ló dé àwọn ọmọ Nàìjíríà ẹ dìde ẹ ọmọ Nàìjíríà ẹ dìde ikú tó ń pojú gbẹ ni òwe ló ń pa fún ni tálámọ̀ tó tún fẹ́ kàn ní ọ̀la okay now nísìn a bẹ̀rẹ̀ sí ní jà lórí justice for Mohbad a ò tí ì rí ẹni tó gba ẹ̀mí bọ̀bọ̀ náà di èní yìí ààrẹ náà la tún gbọ́ wípé Abdulrahman ní ìlú Ìlọrin ó tún gé orí àfẹ́sọ́nù ẹ̀ Afusa àti ìrì orí yẹn dèní wọ́n ní Ìbàdàn ni wọ́n ta orí sí àwọn Ìbàdàn ní ọ̀dọ̀ wọn kọ́ ni wọ́n ta orí sí now ìkan ló tún ṣẹlẹ̀ nílùú Abẹ́òkúta yìí sìn ṣé ẹ ti rí ẹ̀yin youth ẹ̀yin ọ̀dọ́ ṣé ẹ ti rí pé a ní láti dìde a ní láti gbára wa lọ́wọ́ àwọn ajínigbé yìí tá a bá dákẹ́ tá a wá máa bá wa dákẹ́ o Jamiu ni wọ́n tún ti jí gbé tá a tó rí yìí o ìyàwó ẹ̀ ló ń sunkún bòlòbòlò yìí ọmọ ẹ̀ lẹ́ ń wò lẹ́gbẹ̀ẹ́ ìyàwó yìí can you imagine tó bá sọ fún wọn wípé níjọ́ Thursday lílọ tọkọ ẹ̀ ń lọ síbi iṣẹ́ yìí o kò ní padà wọlé mọ́ o á ní kó ní fáwọn kó lẹ̀ náà nísìnyìí ẹni tó bá ti jáde ń sìn àfikún sá máa fàdúrà ràn lọ́wọ́ pé olúwa o olúwa o ẹ jẹ́ kó wọlé padà o ẹ jẹ́ kó wọlé dé o ṣé bíbi iṣẹ́ ló lọ wọ́n níbi iṣẹ́ ẹni láti mọni ní ọ̀lẹ ẹ̀yin ọmọ Nàìjíríà ọ̀rọ̀ yìí ti ń ju bá a ṣe ń wò lọ o ojoojúmọ́ ni kíní yìí ń ṣẹlẹ̀ àwọn tó lè pariwo síta láàárín títí wọ́n yìí o àìmọye èyí tí wọ́n lè pariwo síta o ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká dìde DPO Eléwéran ASP Eléwéran Assistant Commissioner of Police Eléwéran
ẹ jọ̀ọ́ ẹ dìde sọ̀rọ̀ yìí o, ẹ dìde sọ̀rọ̀ yìí o. Ẹ má sọ pé torí wípé ó jọmọ tálíkà, ẹ má torí wípé bóyá torí pé ó jọmọ pé kò léèyàn, because tó bá jẹ́ pé ọmọ ọ̀gá ọlọ́pàá kan ni wọ́n jí gbé, gbogbo ògbó wa ti dàrú o. Ẹgbọ́n nǹkan tó ní bàbá balẹ̀ yẹn ṣe, ó ní torí wípé ibi iṣẹ́ ò gbọ́dọ̀ wà ní òfo ló ṣe lọ béèlì ẹni tí wọ́n suspect pé ó gbọ́dọ̀ sọ ìrìn ara kúkúrú yìí. Ṣé ẹ rí ilé ayé? Ṣé ẹ rí nǹkan táwọn ẹlòmíín fi agbára ṣe? Ṣé ẹ rí nǹkan tó ń fi agbára ṣe? Èmi dẹ̀ mọ̀ wípé tí àsìkò bá tó, tí Ọlọ́run bá sọ pé òun dé, gbogbo ẹ̀yin òbílẹ̀jẹ́ yìí, gbogbo ẹ̀yin ọ̀bàyéjẹ́ yìí, gbogbo ẹ̀yin ọ̀daràn yìí, gbogbo yín náà ọmọ Yorùbá máa fi jẹ́ òfin, gbogbo yín la máa fi jẹ́ òfin. Ẹni olùfẹ́ mi ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí, ẹ jẹ́ ká ran arábìnrin yìí lọ́wọ́ pẹ̀lú ìdílé ẹ̀. Báyìí ká share fídíò yìí, àmọ́ bí tí ìrànlọ́wọ́ lè ti dìde. Ẹ gbọ́ nǹkan tí arábìnrin yìí náà sọ, ẹ gbọ́ nǹkan tí interview yẹn sọ pé ẹ jọ̀ọ́ ẹ bá wa share fídíò yìí kó go viral. Àmọ́ bí tí ìrànlọ́wọ́ lè ti dìde o, wọ́n ti jí Jamiu gbé báyìí o, ìyàwó àtọmọ ti wà nù wàhálà báyìí, àti gbogbo àwọn ẹbí àti gbogbo àwọn ará àdúgbò yẹn wọ́n ti wà nù wàhálà báyìí. Náà nísìnyí gbogbo agbègbè yẹn sìn, in fact wọn ò ní lè rìn freely mọ́. Kí ló dé? Kí ló dé? Kí ló dé? Ṣé torí owó yìí náà, owó tá a lè mú lọ sọ́run? Àìmọye àwọn lówó tó ti lọ tó pé wọn ò mú owó yìí lọ. MKO dàlẹ́ nì pẹ̀lú gbogbo àdúró owó tí bàbá yìí ní, wọn ò mú nǹkan kan lọ. Àbáṣádà àdúró gbogbo nǹkan tó ní kò mú nǹkan kan lọ. Àwọn top olówó bẹ́ẹ̀ ti lọ tó pé wọn ò mú nǹkan kan lọ nígbà tí wọ́n ń lọ. Ẹ má jẹ́ ká torí owó ká báyé jẹ́. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ dìde o, ẹ̀yin ọmọ Yorùbá ẹ dìde o, ẹ̀yin ọ̀dọ́ ẹ dìde o. A ò ní sọ ju bá a ṣe ń sọ yìí lọ o. Ẹ bá a share fídíò yìí fáǹfààní ẹ̀yin tẹ́ ẹ ti subscribe, ẹ bá a subscribe sí Ẹlẹ́yẹlé Global TV kí gbogbo yín lè máa jẹ ìgbádùn information yìí, kí gbogbo kíkẹ́ wá lè máa mọ nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà, ká lè mọ bá a ṣe fẹ́ máa ṣọ́ ara wa, ká lè mọ ibi tó yẹ ká rìn sí àti ibi tí kò yẹ kí á rìn sí. Mo gbàládùra pé gbogbo ojú tó ń wò mí, ìjáde ìwọlé yín Ọlọ́run á máa bá yín ṣọ́, Ọlọ́run á máa pa yín mọ́, gbogbo ibi tẹ́ ẹ bá lọ Ọlọ́run á ṣọ́ yín lọ, tẹ́ bá ń padà wọlé Ọlọ́run á ṣọ́ yín padà sínú ilé lágbára Èdùmàrè. Ẹ ò ní jáde ìwọlé lágbára Èdùmàrè. Ìṣọkùnrin ni ìṣobìnrin ni, ọmọdé ni àgbàlagbà ni, a ò ní ráàrí fẹsẹ̀ sí, a ò ní rìn jẹ ibi ń pọ̀nà. Ẹni títí ẹ ti bàjẹ́ lágbára Èdùmàrè, wọn ò ní bá ti wájẹ́ lágbára Èdùmàrè. Bá mi share fídíò yìí, kẹ́ẹ̀dẹ̀ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV. Tí bá tún gbọ́ any information tí mo rí pé máa wúlò fẹ́ mi ò ní hesitate láti mú wá fún yín. Ẹ ṣé gan, ire o.